Hello, ẹ kúrọ̀lẹ́ o, ẹ káàsán o, ṣé dáadáa la bá gbogbo lé o, inú mi dùn láti rí yín o. Yorùbá dìde ẹ fọwọ́ sí i Yorùbá dá dúró gbogbo tẹ́ wá lọ́rùn ẹ fọwọ́ sí i Odùduwà dá dúró ká lè dòmìnira ẹ fọwọ́ sí i yé ìgbà yẹ wá kára tù wá lára ẹ fọwọ́ sí i agogo kó lè dẹ̀rọ ẹ fọwọ́ sí i kókó lọ ká gbẹdúgbẹdú àwa la lọ́rọ̀ àwa la lówó ọmọ Odùduwà ẹ jẹ́ ká dìde fúnlẹ̀ wa o kádìdé fọ́jọ́ láàárọ̀ ọmọ ẹlẹ́ran tó ń di gungun ọmọ aláṣọ wà wá ìsàlẹ̀ Yorùbá ẹ dìde o kájà fúnlẹ̀ wa kẹrù dòmìnira ẹ fọwọ́ sí i Yorùbá dá dúró gbogbo tẹ́ wá lọ́rùn ẹ fọwọ́ sí i Odùduwà dá dúró ká lè dòmìnira ẹ fọwọ́ sí i yé ìgbà yẹ wá kára tù wá lára ẹ fọwọ́ sí i. Màámi mo rí yín dára, màámi dára sí mi, ẹ kújọ́ mẹ́ta. Mo love picture yín yẹn gan. Tọmọdé bá tó ládà ó yẹ kán fún ní o. Ìsìsẹ́ fọ́rọ́ sísè, Yorùbá lọ́dẹ máa sùn pa. Kájùmọ̀gbé ilé wa ni, kájùmọ̀gbé iṣẹ́ wa ni o. Ẹ jẹ́ ká dìde kájà fómìnira wa. Yorùbá ronú o. Ẹ jẹ́ ká ronú o. Ẹ jẹ́ ká jà fómìnira wa kí iṣẹ́ lè wà fáwọn ọmọ wa gbogbo kó lè tẹ́ wá lọ́rùn o ẹ fọwọ́ sí i Yorùbá dá dúró gbogbo tẹ́ wá lọ́rùn ẹ fọwọ́ sí i Odùduwà dá dúró ká lè dòmìnira ẹ fọwọ́ sí i ìgbà yẹ wá kára tù wá lára o ẹ fọwọ́ sí i gbogbo tó lè gbogbo kó lè dẹ̀rọ̀ ẹ fọwọ́ sí i ẹ fọwọ́ sí i yé mo pe ẹ̀yin ìṣá ẹ̀ǹdẹ́ Ifá ẹ̀là mímọ́ Ọbàtálá Ọ̀rúnmìlà Odùduwà Ògún Ṣàngó Ọbalúayé Èṣù Ṣẹ̀nà Ọlọ́gbọ́n Onílẹ̀ Iyemọja Ọ̀ṣun Ọya Adé Ológun Ìwà Ayao Ọba Ọtì ẹ̀dìdè àti ṣetán ẹ̀dìdè fòmìnira wa. Ẹ dìde fòmìnira wa o, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kújọ́ mẹ́ta. Bàbá mi Àràká, mo rí yín, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ kújọ́ mẹ́ta, ẹ kú ọ̀sẹ̀ táwa nú ẹ̀yìn. A tún ti dé o, bá a ṣe ń dé. Ẹ wò, mo gbé tọ́pìkì wá, ó funny o, it is a very funny topic. Èmi gan mi understand ẹ̀. But bóyá wà ni mo ṣe wò pé out of Nigeria, out of Naija, out of location 419, out of contraction. Kí ni ìtumọ̀ out? Ẹ má bínú, òyìnbó máa pọ̀ díẹ̀ lálẹ́. Tá bá ní pé we should come out of something. Báwo ni? Ẹ̀yà lọ bọ́sùn. Okay. Mo ti gbọ́. Ọmọ mi kí yín, mọ́ mi dára sí mi. Ó ní kí n bóun kí yín. Tí mo ṣe ń sọ lọ, mo ní out of Nigeria. Out of location 419. Tá bá ní out, kí ni nǹkan tá ń pè ní out? Ibẹ̀ láti máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn. Nítorí pé kí ni a lè explain ní out pé direction pé kéèyàn jáde nínú nǹkan. It is a direction or a way from out inside. Kéèyàn wà nínú, ó dàbí milk tó wà nínú agolo ń sìn. Báwo ni milk yẹn la ṣe lè rí lò? Báwo la ṣe lè rí mú? Tàbá until tó bá jáde síta, òun la máa tó lè rí lò. Out of Nigeria. Tàbá ní out of Nigeria. Kí ni Nigeria? Kí ló simplify fún gbogbo wa? Tẹ́lẹ̀tẹ́lẹ̀, a rí nírí pé nǹkan tó dá ló simplify, but nísìn
ó simplify slavery, out of slavery. Tabani out of Nigeria, we talking about out of poverty. Tabani out of Nigeria, out of glory killer. Torí pé so many glory has been killed. Tabani out of Nigeria, à sọ nípa out of killing, out of bondage, out of pains, out of death. Out of death. Tabani out of Nigeria, out of damage, out of stress, out of pain, out of agony. Gbogbo àwọn nǹkan tá lè fi qualify ẹ̀ because àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tó wà nú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ nìyẹn. Ọlọ́run jẹ́ ká láyọ̀ àti rí ayọ̀ kan báyìí tá lè sọ pé ayọ̀ yìí o. Out of stress. Out of stress, out of dying, out of silence. Fẹlá náà sọ́ngbà yẹn ó ní suffering, out of suffering and smiling. A lot of people have been held down by slavery, most especially àwọn ọmọ káàárọ̀-oòjíire. Ó dàbí pé slavery ó ti held wa down, kò fẹ́ jẹ́ ká jáde kúrò nínú bondage yẹn, kò fẹ́ jẹ́ ká jáde kúrò nínú suffering yẹn, kò fẹ́ jẹ́ ká jáde kúrò nínú ìpayín keke ẹkún lójoojúmọ́, kò fẹ́ jẹ́ ká jáde kúrò nínú kidnapping, out of kidnapping. Ẹ má bínú, nǹkan kan come up ni. Out of kidnap. Nítorí pé kí ni? The government and the politician wọ́n wà nínú system yẹn and wọ́n increase iṣẹ́ out of joblessness. Out of debt. Kí n tó continue, àná alánà ni a tún gbọ́ pé wọ́n pa ọba pẹ̀lú àwọn ọmọ mẹ́ta. Wọ́n pa odindi ọba, wọ́n dáná sun pẹ̀lú ọmọkùnrin géńdé ọlọ́run mẹ́ta. Ṣé ti rí sí pé àwọn glory ọjọ́ ọ̀la òun nìyẹn náà tún ti pa yẹn. So tá bá ń sọ pé out of Naija, out of stress ni, out of crying, out of pain. Out of agony, out of destruction. A lot of life has been destroyed. Out of serial killing. Out of Nigeria. Like I said earlier, money, the government and the political system has increased pains. Nigeria is a place that is holding on to a slavery. Ó dàbí contraction ni tí wọ́n kó ẹrú sí. Because the system is not working for the masses. The system is not working for the people. The system is only working for the government and the politician. And àwọn tó bá wà around them, òun nìkan ni system yẹn ṣiṣẹ́ fún. The system is not working at all. Ìdí nìyẹn tá ṣe wálé ní tá ṣe wá sọ pé out of Nigeria. We need to come out of location 419, out of contraction. The word of politician and government is one Nigeria. Koto Mama so all the time is one Nigeria. We are good to be in one Nigeria because it's working for them. The system is working for them. But what about the masses? What about the people? It's not working for the people. It's not working for the masses. And they want people to remain under the slavery. How can somebody as far as having PhD kò níṣẹ́ lọ́wọ́? Àwọn míì wọ́n ní PhD, wọn ò níṣẹ́ kankan lọ́wọ́. It means the system is not working.
And I want to remind each and every one of us pé láti Constitution 1999 is a fraudulent constitution because the constitution was written in the cupboard. Our masses, our aráàlú, a gbọ́ nípa constitution yẹn, a mọ̀ nǹkankan nípa constitution yẹn, and constitution yẹn kò dẹ̀ work fún wa. Meanwhile, ṣé mọ̀ pé amalgamation yẹn ó ti expire láti 2014. He said it was written and said after 100 years tí ìbáṣepọ̀ wa ò bá wọ̀, we can go our separate ways. And it is over 100 years now. Láti 2014, òun ni amalgamation ti expire. Ó ti expire, so what are we waiting for? Kàn jẹ́ kí kálukú lọ nílò ẹ̀, ká lọ start afresh and rebuild ourselves. One Nigerian will ask you, who are you? When we talk about one Nigeria, ó ní àwọn slogan kan tó máa ń sọ as one Nigerian people. Wọ́n ní, who are you? Who is your father in this country? One Nigeria has killed a lot of potentials and glory. Reason yẹn tá ṣe ń sọ lé ni pé we need to move out of one Nigeria so that all the glory tó wọn bá àwọn glory tó kù wọn tún ní fi wọ́n ṣe àwátì. Ẹ wo màmá tó sọ pé retired soldier lọ́kọ òun, ọmọ òun nídìí owó school, ọkọ àtọmọ wówó lọ. They have been kidnapped. Ara nǹkan tá ń sọ nìyẹn nípa wọn Nàìjíríà. Ọ̀rọ̀ ẹnìkan ni a ní ṣé wọn Nàìjíríà ti happen sí ẹ rí. A lot of people ni wọ́n ti go through one Nigeria, which is pain, destruction, death, damage, stress, dying, agony, name it, kidnap. One Nigeria nìyẹn, àwọn nǹkan tó ń ṣe nìyẹn. Lately, ó tún wá worst sí ni. Ẹ wo àwọn kidnappers, àwọn bandits tó ń múra bíi pastor, tó kó kí lorúkọ ẹ̀ sínú bus, bí ẹni pé sínú casket, bí ẹni pé wọ́n lọ fún burial ceremony. That is what is called one Nigeria. A system that is not working, a system that is not profitable for anyone. Meanwhile, God used many agitators, most especially Sunday Igboho, láti jẹ́ kí gbogbo ayé mọ̀ pé we are all in bondage. We are in slavery. How can you be in your own land? Ó fẹ́ dáko, ẹ ṣe máa lọ bá sẹ́ríkì kan, ẹ ṣe máa bribe sẹ́ríkì. At the end of the day, tẹ́ bá dáko yẹn tán, wọ́n á tún bẹ̀rẹ̀ sí ní máa fi ẹran jẹ oko yẹn. You must pay one sẹ́ríkì. Ṣé ó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ títí wọn bẹ́ẹ̀ ni? Kò ṣẹlẹ̀ lọ́dọ̀ títí wọn bẹ́ẹ̀. Reason nìyẹn tá ṣe sọ pé location 419 ni. Hello, ṣé ń gbọ́ mi sìn? Hello, ṣé tí ń gbọ́ mi báyìí? Ṣé rí nǹkan tí Nàìjíríà tó ń rí nípa Yorùbá ó tóbi gan. Nǹkan tó ń rí nípa àwọn ọmọ káàárọ̀ àjíire, ẹ wo gbogbo potentials wa anywhere tá bá wà all over the world ni a máa exploit ni, a máa ṣe àwọn nǹkan gidi, nǹkan pàtàkì ni, but tẹ́ bá wà nínú ìlú yẹn ẹ ní lè carry great exploit yẹn, kò ní ṣe carry out nítorí pé ìlú yẹn jẹ́ ìlú tó yẹ pé glory killer ni. We have to pray and pray and pray and pray and pray. Ìlú tí kò work ni. We have to fast and fast and fast and fast. Torí pé gbogbo nǹkan ò lọ déédéé ni. Tá bá ní ká lọ sínú Bible nísìn, only before you knelt down, I know what is in your mind. Before you open your mouth, I have answered you. Kí ló dé tá tún wá ń ṣe àtúnwí asán?
the same Bible náà ló tún sọ pé ẹ má ṣe àtúnwí asán. But because nothing is working in that location, the only thing tí Nigeria tó rí tó dẹ̀ ní fún wa ni is eating our people and killing of our people. Nítorí pé kí ni àwọn èèyàn yìí wọ́n sọ wípé à ń pe àwọn ní ẹranko làwọn, but ẹ̀yin koríko àwọn máa jẹ koríko ni, and wọ́n dẹ̀ ń jẹ ìran ọmọ káàárọ̀-oòjíire because by killing them, by kidnapping them, wọ́n máa gba ransom. A lot of people, gbogbo iṣẹ́ tó ti ṣe láyé, àwọn ẹlòmíì ta ilé, àwọn ẹlòmíì ta mọ́tò, àwọn ẹlòmíì gbogbo ẹbí náà dáwó jọ pọ̀ láti fi gba àwọn ènìyàn wọn jáde lọ́wọ́ àwọn kidnapper ìta ń sọ yìí. All because of one Nigeria. Ìlú Nigeria kò jẹ́ kí ìran káàárọ̀-oòjíire kan shine. Nítorí pé kí ni wọ́n jẹ́ ìran tó jẹ́ ìran ológo. Àmọ́ nítorí pé wọ́n wà nínú location yẹn, they could not shine their shine. Nigeria ló ń shine wọn. Tẹ́ bá sọ nípa football, tẹ́ bá sọ nípa gbogbo nǹkan, ẹ lè fọwọ́ rán ìran káàárọ̀-oòjíire sẹ́yìn. Tẹ́ bá sọ nípa àwọn goalkeeper wọn, ẹ lè fọwọ́ rán ìran káàárọ̀-oòjíire sẹ́yìn. In as much as tá bá wà nínú location 419, how do we want us to exploit? Sherry, another thing tí mo fẹ́ sọ ni pé wọ́n sọ wípé àwọn ancestor wa wọ́n ní agbára, they are powerful, àwọn náà ṣe kinní kan. We carry that gene. Ancestor ní each and every one of us. Nǹkan tó kọ́ fún wa ni pé kí wọ́n allow wa ká bẹ̀rẹ̀ sí ní ṣe great exploit yẹn, the power we carry. Kó bẹ̀rẹ̀ sí ní useful fún wa. The glory we carry, kó bẹ̀rẹ̀ sí ní allow glory wa kó shine. Because the power of our forefathers is still in each and every one of us. Nítorí pé from father to father to father to father ni, from generation to generation ni, a carry gene ni wọn, a carry DNA wọn, we have their blood flowing in us. And what we did, how many years tá bẹ̀rẹ̀ Yorùbá nation? Kò ì pé ọdún mẹ́ta gan, ọdún méjì gan, mi rò bó ti pọ̀ ọdún méjì. Tó bá pọ̀ ọdún méjì, ó ṣe máa pọ̀ ọdún méjì ni, tàbí 2 years plus díẹ̀. Ẹ wo bí tá ti bá dé. Dó kò sí ni, tá bá ń lọ, mo máa sọ when we are going expectedly, we should be expecting unexpected. Àwọn èèyàn kan wà, wọn ò ní fẹ́ kó ṣeéṣe nítorí pé wọ́n ń jẹ nínú ẹ̀ ni. Àwọn èèyàn kan wà, wọn ò ní fẹ́ kó bọ́ sí nítorí pé ó máa affect olè tí wọ́n ti jà. Àwọn èèyàn kan wà, wọn ò ní fẹ́ take action nítorí pé I need the action nínú ìrìn àjò yìí. Reason ni pé wọn ò lè, ẹ̀rù ń bà wọ́n wípé gbogbo property wọn á di tìlú. Àwọn ènìyàn kan wà nítorí pé wọ́n ń jẹ nínú location 419 nínú contraction called Nigeria, wọn ò ní fẹ́ kó bọ́ sí. Àwọn ènìyàn kan wà, wọ́n ti sọra wọn di olórí ẹrú lábẹ́ àwọn ẹrú. Wọn ò dẹ̀ ní fẹ́ kí wọ́n di ẹni yẹpẹrẹ. Bàbá mi, mo rí yín, ẹ káàbọ̀ sórí ètò. Ṣọlá Yàyà, bàbá mi ọba ìwà, ọ̀wọ́n rí ṣògbè, ògbé ṣọ̀wọ́n rí. Ẹ káàbọ̀ sórí ètò. So, ó wá dàbí pé a wá fi ara wa sí abẹ́ ẹrú. Ó dàbí ọ̀rẹ́ mi kan tó pè mí pé ní department wọ́n ní issue pé ọmọ dúdú ẹgbẹ́ òun ló lọ dá wàhálà lẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ pé àwa dúdú la máa ń fi ara wa sí abẹ́ oko ẹrú. Àwa la máa ń jẹ́ kán treat wa bí ẹrú. Nítorí pé kí ni
gbogbo wa tó bá jẹ́ pé a lè fi ìmọ̀ ṣọ̀kan ká so ọwọ́ pọ̀. Bàbá mi Lẹ́kan Oyèdìran, ẹ káàbọ̀ sórí ètò, God bless you. Ká lè fi ọwọ́ pọ̀, ká so ọwọ́ pọ̀, ká fara wa jáde out of debt, out of prison, out of menace, out of oppression, out of brutality. When we are talking about out of Nigeria, out of agony, out of pain, out of kidnapping, out of location 419, out of injustice. The moment we see gun, most especially men in uniform, ẹ̀rù máa bẹ̀rẹ̀ sí ní bà gbogbo wa ní, a ní lè sọ nǹkan kan. Nítorí pé kí ni, their mentality ni pé kó ṣàyìnbọn ṣá tàbí kẹ́ fún wọn ní nǹkan tó fẹ́. Tí ọlọ́pàá bá wá, tó bá wá bá mi nínú ìlú yìí, mo máa bèrè pé kí ló dé, kí ló fẹ́, kí ni ṣé mo jẹ́ lówó, ṣé mo gbà nǹkan lọ́wọ́ ẹ̀yin. I have rights láti question ẹ̀. I have rights. Tó bá ní pé òun ní bóyá ó ní reason, ó máa sọ reason fún mi, ó máa fi please sí ni, ó máa fi máa sí ni, èmi náà máa dá lóhùn with respect ni. Because they are well cultured. We don't have to continue to be in silence and in fear. We need to take a bold step. Láti come out of the slavery. Láti come out of this oppression. Láti come out of debt. Láti come out of brutality. Because we cannot continue to remain in pains, in agony. And the only solution, òun ni Yorùbá nation. Yorùbá nation will solve our problem. Ṣé báwọn Yorùbá náà brutalize, ṣé báwọn Yorùbá náà nítorí pé wọ́n carry mentality Nigeria. Òun ni wọ́n ṣe ń hùwà Nigeria. Torí tá bá carry mentality Yorùbá nation, for example, sin. A ti understand pé ọjẹ́ máa nà bóyá má lù wà lára. Fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá sọ, there will be orientation. Àti so there are many benefits nínú Yorùbá nation yìí. Tá dẹ̀ ń sọ all the time. Ẹ wo gbogbo àwọn youth wá ń sìn tí wọn ò níṣẹ́. Tó yẹ pé gbogbo wọn ti wà frustrated. Ó máa open way fún iṣẹ́ náà. One, there will be rebuild, because I'm a rebuild a new nation. It is a new nation that we are going to rebuild. Thank you very much, Daddy Tope. New nation ni tá máa rebuild. A máa kọ́kọ́ ṣe orientation fún gbogbo àwọn youth yẹn. One, ìwọ ó máa ní okay, ibi tí mo lè kàwé dé rèé o. Before you finish to that level, àwọn mi mọ nǹkan tó máa ń pè ní English, ẹ má bínú, artisan job ó ti máa wà ńlẹ̀. Wọ́n máa bẹ̀rẹ̀ sí ní orientate wọn. Ìwọ tó fẹ́ ṣe mechanic, ìwọ tó fẹ́ ṣe kí lorúkọ ẹ̀, welder, ìwọ tó fẹ́ ṣe painter, ìwọ tó fẹ́ ṣe electrician, ìwọ tó fẹ́ ṣe name it. Àwọn iṣẹ́ kan wà tí wọn ò tiẹ̀ ń ṣe mọ́. Ní ayé àtijọ́ mo máa ń gbọ́ goldsmith. Mo máa ń gbọ́ mi mọ nǹkan tó máa ń pè ní English, ẹ má bínú, alágbẹ̀dẹ. Mo máa ń gbọ́ mi ti gbàgbé àwọn orúkọ tó ń pè. Kò sí gbogbo àwọn nǹkan yẹn mọ́. Another thing, ẹ wo bí àwọn èèyàn wa, ẹ wo bí àwọn youth wa bí wọ́n ṣe rush into farming lately. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ẹran jẹko wọn, wọ́n bẹ̀rẹ̀ sí ní kidnap wọn, wọ́n bẹ̀rẹ̀ sí ní attack wọn. Ọlọ́run ti fún wa ní ilẹ̀ tó dá, ilẹ̀ tó ń ṣàn fún wàrà àti fún oyin. Tá lè fi ṣe great exploit. We have best surgeon, I need best doctor. I need our best pharmacist. So, but because we are carrying, we are carrying the mentality of Nigeria, ó dẹ̀ affect wa.
tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìran Yorùbá ò rí báyìí náà èmi náà mi ò kéré jù ìran Yorùbá ò rí báyìí ìran tó ní respect jù ni ìran tó bọ̀wọ̀ fún àgbàlagbà ni ìran tó yẹ pé a máa gbé nǹkan wálẹ̀ mo rántí pé láyé àtijọ́ láyé kọ́bọ̀ ọlọ́jà máa kọjá lẹ̀ wọn kì í kó iṣu sínú wọn ti iṣu mọ́nu ibì kan wọ́n máa kó lẹ́sọ̀ọ́jà kíní náà máa fi ń bò láìlọ́nà máa fi ń bò kójò máa pa gàrí náà lọ́jà wọ́n máa da láìlọ́n bò kójò máa pa ni kálukú máa lọ lé ẹ̀ wọ́n ń tilẹ̀kùn mọ́ ṣọ́ọ̀bù ní ayé àtijọ́ ní ilẹ̀ káàárọ̀ àjíire bọ̀ ọ̀hún ti lè gbàtà bẹ̀rẹ̀ sí ní gbé mẹ́ntálítì Nàìjíríà sórí ní gbogbo bẹ̀rẹ̀ sí ní sórí kodò. Reason nìyẹn that we must come out of this contraction we must come out of this oppression we must come out of this damage because most of our youth wa not were damage mental damage emotional damage we must come out of this stress because tẹ́bá sọ pé wọ́n Nigeria the question there are things that followed Nigeria. Who are you? Who is your father in this country? Nǹkan tó ń jẹ́ wọ́n Nàìjíríà nìyẹn. Tí o bá ti ń jẹ́ ọmọ politician, ọmọ àwọn leaders àbí elders, you are nobody. A fẹ́ country tá máa jẹ́ somebody. A fẹ́ country tó yẹ pé our living, our existence will be very important to us. A fẹ́ country tó yẹ pé our life will be precious to us. That is the reason we need to come out of Nigeria. We cannot continue to keep silence. Fela saw many years ago. Suffering and smiling. A lot of people are being killed from generation to generations. A lot of glory are being lost from generation to generation. We just have to stop everything so that àwọn ògo ọ̀la wa á lè wúlò fún wa. Nigeria is a slavery. We need to come out of slavery. Ìlú tó jẹ́ pé o ò lè sọ̀rọ̀ tí ọlọ́pàá bá mú ẹ tó bá fẹ́ ṣàgídí báyìí with so many video they will do and undo wọ́n tún lè pààyàn in the process nítorí they carry mentality of Nigeria. Ọlọ́pàá ò lè ever harass mi nínú ìlú yìí. Every perfect gift comes from Elédùmarè. Elédùmarè ló ní gbogbo gift tó dá. Kò fún wa ní Nàìjíríà. Ṣé ti rí pé it is not a perfect gift. Nítorí pé kí ni kò dẹ̀ so wá pọ̀. Ó ti mọ̀ pé ìlú tó yẹ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wá, èdè ọ̀tọ̀ la ní, àṣà ọ̀tọ̀ la ní, gbogbo nǹkan wa ò jọra wọn. Wọ́n mú wa lẹ́rú débi aṣọ. Láti orí fìlà betí ajá tó máa ń dé sẹ́gbẹ̀ẹ́ báyìí, òun ni Yorùbá ń dé. Wọ́n gba gbogbo ẹ̀ lọ́wọ́ wa. Wọ́n gba aṣọ wa. Wọ́n gba àṣà wa. Ṣé the grip of fear ẹ má jẹ́ kó continue láti máa mú wa kó má overpower wa because tá bá bẹ̀rẹ̀ sí ní tá bá continue láti máa bẹ̀rù a máa wà lójú kan ni tá bá continue láti máa bẹ̀rù a ní lè jà fún ẹ̀tọ́ wa àwa generation yìí Ọlọ́run má jẹ́ ká kú sínú ẹ̀ àwọn generation to come á tún bẹ̀rẹ̀ sí ní ẹ wo bí nísìn wọ́n pariwo wọ́n ṣépè fọ́ba o wọ́n ṣépè fáwọn elders o nítorí pé wọ́n fi ìbẹ̀rù dúró sínú location 419 òun ni wọ́n ṣe ń ṣépè fún wọn àwa generation yìí a fẹ́ kí generation to come kó ṣépè fáwa náà òun ni gbogbo wa ṣe dìde that is why we must come together láti come out of location 419 out of Nigeria out of bondage out of sickness out of diseases name it ìlú yẹn nìkan lọ́mọ máa lọ láàárọ̀ níyẹ́ máa káyà sókè pé yé ṣó máa wọlé o ṣó máa wọlé o ìlú yẹn nìkan lọ́mọ máa fi mọ́tò rán ọmọ jáde níyà máa káyà sókè pé yé
ṣọlọ́pàá ò mú ọ ṣé wọn ò yìnbọn fún ọ ìlú yẹn nìkan ni géńdé ọlọ́run kò ti lè jáde bó ṣe wù ú. We must come out of it. We want a free movement. Ibi tá ti máa ní freedom of speech, ibi tá ti máa ní freedom of movement, ibi tá ti máa ní rights, ibi tá ti máa ní freedom of opinion. Nigerians sìn, we don't have any freedom of opinion. Nísìn hate speech, you will go to prison. Meanwhile, àwọn ìlú tó tiẹ̀ tún jẹ́ pé Western world, oríṣiríṣi hate speech ni wọ́n ń lò tí wọ́n ò torí arrest anybody. Whatever Taban go through now, whatever we are going through right now, because nísìn gbogbo ọmọ káàárọ̀ oòjíire la ní àwọn ìdojúkọ kan tàbí kejì. Ẹ má jẹ́ wípé kó mú wa mọ́lẹ̀, ẹ má jẹ́ kó rí wa bọnú slavery, ẹ jẹ́ kó jẹ́ courage, ẹ jẹ́ kó jẹ́ strength fún wa láti mú wa jáde kúrò nínú Naija, láti mú wa lọ sí ilẹ̀ ìlérí wa, láti mú wa lọ sí ilẹ̀ ìtura wa, láti mú wa lọ sí ilẹ̀ ìṣerere wa, láti mú wa lọ sí ilẹ̀ tó jẹ́ pé a máa ní ẹ̀tọ́ sí gbogbo nǹkan tó jẹ́ ẹ̀tọ́ wa. Ní diaspora tí o bá ṣiṣẹ́, o ní right sí allowance benefit. Àwọn ọmọ wọ́n ní right sí child benefit. Ń bọ̀ ní child benefit àwọn ọmọ location àwọn ọmọ Nàìjíríà wà. Ìwọ graduate tó jáde school, o ní right sí benefit, o ní right sí bursary. Mo rántí ìgbà yẹn tá wà ní school, mo rántí pé àwọn ọmọ full time students wọ́n máa ń já sí bursary. Ẹ jọ̀ọ́ ṣé wọ́n rí bursary gbà? Reason yẹn tá ṣe sọ pé we need to opt out of Nigeria, out of location 419, out of fear, out of debt, out of prison. 30% àwọn ọmọ tó wà nínú prison tẹ́ bá béèrè pé kí lè ṣe wọn, mi ò ṣe nǹkan kan o, wọ́n dédé wá mú mi ni. Eléyìí ò ṣe pé bóyá ń purọ́, ẹlòmíì wọ́n ń dùn ni, ẹlòmíì wọ́n fi replace ni. Ẹ ṣé bàbá mi, mo rí yín, ẹ káàbọ̀ sórí ètò. Gbogbo yín má bínú o, mo rí yín, mo kí gbogbo yín lọ́kùnrin lóbìnrin, ẹ káàbọ̀ sórí ètò. Wọ́n fi àwọn ọmọ mi, wọ́n fi wọ́n replace torí pé wọ́n rí wọn bí ọmọ kò lénìyàn. That is why we need to come out of slavery. Slavery nílùú yẹn jẹ́. Báwo ni ìran kan ṣe máa sọ pé àwọn born to rule, born to kill? Meanwhile, àwọn ìran míì ẹ̀ ń tẹ̀ wọ́n mọ́lẹ̀, ẹ̀ ń pa wọ́n. Why must we be together? Àwọn ìran tí wọn ò kàwé, wọ́n wá ṣe kí ni? Wọ́n ń jẹ olórí lé ìran tó kàwé. Ẹ wo gbogbo àwọn professors wa. Ojútáyé, I will continue to use it as an example. Bàbá kan tún ti gbé, wọ́n tún ti send another video. Bandits. Another bandit. Wọ́n tún ti fi sí ara àwọn officers yín. Replacement. Bẹ́ẹ̀ ni, wọ́n máa ń replace ni. Wọ́n máa ń fi àwọn ọmọ káàárọ̀ oòjíire, wọ́n máa ń fi wọ́n replace, wọ́n á jù wọ́n sẹ́wọ̀n. Wọ́n á máa jẹ́ orúkọ mi náà máa kọ fún wọn. Bàbá mi, mo mọ nǹkan tí mò ń sọ, nǹkan tẹ́mi ò bá mọ̀ èmi ò kí ń sọ, nǹkan tí mi ń lo idea gan. I always have my own evidence. Ó ti ṣẹlẹ̀ sẹ́ni mi kan rí ni, kò síbi tí wọn ò wá dé. Picture ni wọ́n fi locate ẹ̀, ọ̀tọ̀ lórúkọ tí ó ń jẹ́, ọ̀tọ̀ lórúkọ tó fún bẹ̀, wọ́n ti fi replace ẹlòmíì. Location 419 nìyẹn. Location 419 nìyẹn for you. We need to come out of Nigeria. We need to come out of bondage. Ọmọ bàbá ta ni ṣe ń kó wá wí. We need to come out of iṣẹ́. Àwọn ọmọ wọn ò ṣiṣẹ́, wọn ò ṣàbọ̀.
number 4th president sons millionaire all over the world. Ẹ bá wa bèrè pé ṣé kí ló ń ṣe àwọn ọmọ òṣìṣẹ́ àwọn ọmọ professor tó ń jí lójú méjèèjì tí wọ́n ṣe kí lorúkọ ẹ̀ bó ojí mi wọn ò jẹ́ kankan. Wọ́n continue wọ́n fi ọjọ́ ọ̀la wọ́n fi ń yá owó wọ́n fi ń yá owó wọ́n fi ń yá owó àárí nǹkan kan ṣe sí ojoojúmọ́ ni gbogbo nǹkan increase. Àwọn family nsìn ẹlòmíì ò rí oúnjẹ ojúmọ́ jẹ. Láyé ìgbà kan ló máa ń sọ pé 101 011 101 oúnjẹ nìyẹn o wọ́n á jẹ tàárọ̀ wọn ò ní jẹ tọ̀sán wọ́n á jẹ talẹ́. Márùn ni wọ́n ń jẹun bí. Wọ́n á jẹ breakfast wọ́n á jẹ lunch wọ́n á jẹ kí ni wọ́n máa ń pè náà snack gúté náà ń pè ní France mi wọ́n á jẹ gúté which is 4 o'clock wọ́n á jẹ oúnjẹ alẹ́ wọ́n á mu kí lorúkọ ẹ̀ sí kó tó lọ sùn. Márùn ni kán máa wọ ẹnu in a day. Ẹ wá wò ní ìlú tó ní epo tí epo wà ń bẹ̀ wọn ò lè fìdí àwọn èèyàn ò lè fìdí ẹ̀mẹ́ta 3 square meal wọn ò rí jẹ. Wọ́n máa jẹ breakfast wọn láàárọ̀ tẹ́ bá rí breakfast wọn láàárọ̀ midi yẹn mi ò lè sọ kí lorúkọ ẹ̀ wọ́n fi ń ṣeré o between 12 and 2 yẹn oúnjẹ ọ̀sán yẹn wọ́n fi ń ṣeré tó bá tún di 4 wọ́n non snack wọ́n jẹ gúté. Ẹ̀dẹ̀ wo àwọn ọmọ wọn ebi ń pa wọ́n àwọn ọmọ mi máa tọrọ wọ́n lọ bí tó ti ṣe party wọ́n máa lọ máa jẹ àwọn oúnjẹ àjẹkù party and people want us to stay there. Àìmọye ògo tí wọ́n ti pàdánù nínú ìlú yẹn without evidence without any reason. Ó bèrè owó lọ́wọ́ ẹ̀ kí o fún lówó ní o ló bá pa kíníkan àwọn ọ̀rọ̀ tí ò nítumọ̀ ni wọ́n ń torí ẹ̀ pààyàn. Màámi mo rí yín alájà ẹ káàbọ̀ mà ni wọ́n ń torí ẹ̀ pa àwọn ọmọ ọlọ́mọ. That is why we need to come out of that location 419. Ní jẹ́ kí grip fear ìbẹ̀rù ló ń ṣe àwọn ènìyàn. Ṣé rí gbogbo àwọn mo máa ń sọ máa ní gbogbo àwọn bàbá tán ti lé 60 years yẹn ẹ fi wọ́n lẹ̀ sẹ́gbẹ́ kan. Reason ni pé they've been living in fear. Fear ó ti hold grip of them. Wọ́n rí possibility. Reason yẹn tí mo ṣe ní àwọn generation yìí wọ́n ṣépè fún generation wọn. Kò yẹ káwa náà dúró ká wò títí generation to come máa wá ṣépè fún generation wa pé kí lẹ̀yin náà ṣe ẹ̀yin náà ṣe fita ṣe fitafita ṣe ìgbìyànjú lórí ẹ̀. Oríṣiríṣi strategy òun ni wọ́n máa lò pé kó má bọ́ sí. Under international law a ní right sí self-determination. Ẹ wo nǹkan tó ń ṣe gbogbo àwọn tó wà nílé ńsìn wọ́n gàgì wọn ò lè sọ̀rọ̀ mọ́. Reason ni pé wọ́n ti ní kó máa ṣe kíni kó máa lọ wá wọn káàkiri. Àwọn èèyàn wa ni wọ́n tún ń lò against wa nítorí owó. Mo máa ń sọ máa ní the way tèmi ṣe máa ń reason ó máa ń yàtọ̀. Tí wọ́n bá wà okay tí wọ́n live fine kò ní sẹ́ni tó máa gbé owó wá. Ẹ mọ̀ pé àwọn ẹlòmíì wọn ò ní conscience nítorí pé poverty ó ti gba conscience wọn situation ti gba conscience wọn. Wọ́n ò rò pé ẹlòmíì ò believe pé láì jẹ́ wípé mo ta ẹgbẹ́ mi àbí mo ta èèyàn bí ẹgbẹ́ mi ò lè jẹ́ èèyàn. Ó dàbí ọ̀rọ̀ tí àbúrò mi sọ fún mi lọ́sàn-án pé àwọn boys yẹn gbogbo àwọn ọmọbìnrin yẹn ló ń lò ló fi ń ṣe rituals nsìn pé wọ́n kàn wọ́n throw party wọ́n máa throw party tó bá ti throw party wọ́n á bẹ̀rẹ̀ sí ní wọ́n á máa drug àwọn girls yẹn. At the end of the day wọ́n wá lo àwọn girls yẹn àwọn ọmọ láti 15 years ọmọ 15 years mi pé boy kan láwà ládùúgbò àwọn ọmọ 23 years pé
ó lo mọ́tò 20-something million gbà tó ń súnmọ́ bọ́ yẹn òun wá rí pé ọmọ yẹn náà ó wà lára àwọn ritualist ó ṣe rituals ké 15 years ló máa lò láyé àwọn ẹlòmíì 5 years ló máa lò láyé ẹ wo mentality àwọn ọmọ yẹn all because they want to live you know they want to wọ́n ti wò pé bóyá táwọn ò bá kúkú ṣe bóyá ọlọ́pàá máa pa wọ́n lójú títì àbí nǹkan kan kí ni reason táwọn máa fi wà láyé bí aláìsí reason yẹn tí mo sọ pé we need to come out of Nigeria àwọn bẹ̀rẹ̀ sí ní orientate àwọn youth wa pé kí là ń pè lówó gan in as much as tó bá ti ń jẹ ẹ̀mẹ́ta tó pé tó dẹ̀ ṣe kí ni tó nídìí owó tó rí mú olówó ni ẹ má sọ ma ní kò sẹ́ni tí ò lówó ó depend lórí bàbá ṣe view ẹ̀ bá dẹ̀ ṣe rí sí in as much as you can feed ó dẹ̀ wọ aṣọ tó wọ àkísà olówó ni ẹ́ ọ̀rẹ́ wa kan nígbà tí Nokia jáde tí tactile jáde ó ní òun lo tactile ló fi ń pè èmi náà lo Nokia 3310 ni mo fi ń pè àjọ ń pè náà ni fóònù ló gbé dání fóònù ni mo gbé dání ìtẹ́lọ́rùn òun ni bàbá ìwà reason yẹn tí mo ṣe ní there will be a lot of orientation concerning our youth nítorí pé wọ́n ti oppress wọn to the extent wípé somebody that doesn't have a job ó pẹ́rẹ́ ní politician ó wá ń lo àwọn luxurious cars you are living a luxurious life ní France àwọn ọba wọn jọba nínú ìlú yìí that was the life they lived kí àwọn ará ìlú tó bínú wọ́n pa ọba wọn dànù kò sí nǹkan tó ń jẹ́ ọba mọ́ nínú ìlú yẹn láti ìgbà yẹn wọ́n máa ń béèrè opinion àwọn èèyàn ni wọ́n bá fẹ́ increase nǹkan wọ́n á béèrè opinion àwọn wo ló accept àwọn wo ni ò accept àwọn wo ni wọn ò ní contradiction concerning it ìlú wọn dẹ̀ ń work wọ́n ń gba àwọn àlejò gbogbo nǹkan lọ smoothly àmọ́ wọ́n máa ń fi àyè àlejò wọ́n máa fi wọn àlejò pé ibi láyé dé o we need to continue concerning this agitation ẹ má jẹ́ kó sú wa kò kí ń ṣe ijọ́ tí ọmọ tó bá bí ọmọ ọjọ́ tó bá bí ọmọ ọjọ́ yẹn lọmọ máa rìn ọmọ ò lè rìn lọ́jọ́ yẹn a lot of people no ní negative opinion concerning this Yorùbá nation ṣe àwọn negative opinion yẹn òun ló yẹ kó jẹ́ strength wa òun ló yẹ kó jẹ́ courage wa béèyàn kó bá bọ́ stancing Yorùbá nation wo lè ń pariwo kíníkan ọmọ wa kan kò yẹ kó move wa àwọn orúkọ bẹ́ẹ̀ yẹn kò kẹ́kí I have 110% assurance pé Yorùbá nation has come to stay because when you are in the spirit wàá mọ̀ pé Ọlọ́run fúnra rẹ̀ òun ló dìde òun ló ń fi ọ̀rọ̀ sí ọkàn àwọn èèyàn òun ló ń strengthen òun ló fún àwọn èèyàn ní courage because tabanika ro distress tó wà nínú ká get nation wa kò tó benefit tá máa rí tá bá get nation wa reason yẹn tá ṣe máa sọ̀rọ̀ nípa àwọn benefit tó wà nínú ẹ̀ and a lot of achievements òun la máa achieve as one people one nation one voice one culture one tradition people will be coming from left right center láti wá wo nǹkan tẹ́ ti gbé ṣe in fact tá bá tiẹ̀ ní ká má lọ jìnnà tá bá sọ̀rọ̀ nípa tourism torí ẹ̀ la ṣe ń sọ pé ẹ jẹ́ ká padà sílé ìṣẹ̀ṣe làgbà mo wo carnival Brazil bí wọ́n ṣe kí ni nǹkan tí wọ́n fi ṣe carnival ìṣẹ̀ṣe àwọn ọmọ káàárọ̀ ajíire òun ni wọ́n lò as carnival mo ti ṣòwò ní fídíò àkọsẹ̀jayé tí àwọn Brazil tí wọ́n ṣe fún ọmọ mo dẹ̀ sọ mo ní tí ìṣẹ̀ṣe wa tó bá burú jáì tó bó ṣe burú yẹn
kí ló dé tí wọ́n ń kọ́ ifá ní Amẹ́ríkà kó má wá di wípé our generation yìí years to come àwa ṣẹ̀ṣẹ̀ máa lọ bá àwọn òyìnbó pé ó yẹ ẹ dífá fún wa meanwhile títí wá ní they sold wọ́n rí pé ẹni gold wọ́n gba gold lọ́wọ́ yín mo ti sọ time without number pé a ní gold reserve àwọn tí wọn ò wá gold ìlú wọn wọ́n ní gold reserve ó yẹ kí ojú kó gba gbogbo àwọn ọba wa tì ó yẹ kí wọ́n jókòó kán ṣèpàdé pé ẹ wá o àwa la ní kíní yìí o ẹ jẹ́ káwọn ọmọ wa máa mójútó ẹ jẹ́ káwọn ọmọ wa kó máa ṣe mo dẹ̀ sọ mo ní tẹ́ bá ti ń wà watchful pẹ̀lú àwọn Fúlàní àwọn Emma times 3 àwọn Chinese náà I know what I'm talking about ẹ wò ó sìn wọ́n kó wọ́n kó ìran Fúlàní wá wọ́n kó wọn sí gbogbo inú igbó one man just single man ó ń sọ wípé if you want peace ẹ jẹ́ kó wà nínú igbó yín kí ni nǹkan tí wọ́n fẹ́ máa ṣe nínú igbó ilẹ̀ Káàárọ̀ Oòjíire our reserved forestry kí ni nǹkan tí wọ́n fẹ́ máa ṣe níbẹ̀ àwa fúnra wa ta nìkan wa we reserve it for a purpose wọn ò lọ sí school wọn ò mọ nǹkan tó ń pè ní reserved àwọn èèyàn wa náà àwa bẹ̀rẹ̀ sí ní imitate culture oní culture a bẹ̀rẹ̀ sí ní imitate àwọn nǹkan tí ò kì í ṣe títí wa we need to come out of Nigeria we need to come out of bondage we need to come out of oppression we need to come out of agony pains ẹ lè wo news lọ́jọ́ kan kẹ́ ẹ rí nǹkan tó máa dùn mọ́ yín nínú pé àdúpẹ́ lẹ́nì àgbọ́ bad news. Then another thing ni the benefit tó wà nínú ẹ̀ the achievement tá a máa rí ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan a ti sọ̀rọ̀ nípa rejection lórí program yìí ṣe rí failure and rejection kò kí n ṣe títí wá o because we need to put more effort. When you are being rejected, it means there is a redirection. You need to redirect whatever you are being rejected. Until tó bá bẹ̀rẹ̀ sí ní mentality yẹn pé rejection kò mean pé you are being rejected. It means redirection. Redirect. Okay, ṣọ́nà tún ni mo gbégbà. Ẹ jẹ́ n tún gbégbà ọ̀nà òsì. That is when tá máa bẹ̀rẹ̀ sí ní rí pé ọwọ́ wa bẹ̀rẹ̀ sí ní tẹ gbogbo nǹkan tá à ń lé. We need more effort. We need many more ideas. We must not reject every good thing tó bá come our way. Nítorí pé àwọn sọ pé kò lè work. Àwọn bàbá kan sọ pé kò ṣeé ṣe nítorí pé kinní kan. In as much as tó ṣeé ṣe fún Barbados tí wọ́n become a country. Ó ti ṣeé ṣe fún gbogbo àwa ìran ọmọ Káàárọ̀ Oòjíire. Ó ti ṣeé ṣe fún Yorùbá nation láti come to stand. And we must not always give up. A gbọ́dọ̀ give up. Àwọn kan wẹ́ ọwọ́ tí mi ti rí green light tí o kò di dandan kẹ́ rí green light. Green light ò ní sọ fún yín pé òun bọ̀. Ó máa kọ́kọ́ show red light. Ó máa show yellow light. Then the green light will come up. Until we start having it at the back of our mind pé positive la rí lọ́kàn yìí. Then another thing ni pé wọ́n máa gbé wá. We don't need to accept it. Ọ̀rọ̀ wòlíì mi kan many years ago bàbá àgbàlagbà ni bàbá yẹn ní ìbùkún ni fún ẹni tó fi ọ̀bọ lọ̀yàn ègbé ni fún ẹni tó gbà. Mo di Yorùbá yẹn mú nítorí pé ìgbà yẹn mo ń lẹ̀ ní Yorùbá. Mo di Yorùbá yẹn mú gan. Mo ní dádì ìbùkún ni fún ẹni tó fi ọ̀bọ lọ̀yàn ègbé ni fún ẹni tó gba ọ̀bọ tó fi lọ̀. Ó normal kéèyàn fọ̀bọ lọ̀yàn. But it is not left for that person láti gbà àbí láti má gbà. So this journey we are going mo ti sọ mo ní moving train ni. Àwọn kan wà wọ́n máa dé bus stop wọ́n máa bọ́lẹ̀. Àwọn kan wà wọ́n máa wọ̀ nídàjí ọ̀nà. We don't need to be enemy with anybody.
in as much as tó yẹ pé èdè kan náà là ń sọ ọmọ káàárọ̀-oòjíire ni wá ẹ jẹ́ kí love kó overrule gbogbo anything àwọn kan wà ọ̀rọ̀ yẹn dàbí ṣẹ́rí mo fẹ́ fi ọ̀rọ̀ Bible mo fẹ́ máa fi ṣe example reason ni pé àwọn náà gbé wá fún wa àwa máa sọ fún wọn pé àti dépassé àti kọjá yẹn òun ni pé no does not mean outright no or complete no. It means try again. And when we are trying again, we need to add more effort. And we shall always get there. All we need to do is to come out of Nigeria and become a great Yoruba nation. A great Republic of Oòduà. We can do it. And we will do it. And we will make it. We don't need to stop on our way going. Mo ti sọ, when you are on your way going, accusation máa wà. Accusation máa wà. Kí lorúkọ ẹ máa wà. So many things will occur. Lójú ọ̀nà. Àìmọye irọ́, àìmọye ọ̀rọ̀, àìmọye èébú, àìmọye ẹ̀gbin. Gbogbo àwọn nǹkan yẹn kò need láti stop wa from going. Because wọ́n ti mọ̀ pé destination wa là ń lọ. And they want to stop us from reaching our destination. And we are going to get to our destination. Nítorí pé mo máa sọ mo ní mo do mi kì í kò kí sometimes kò wọ́n kọ́ sí mi láti play national anthem wa. Mo love ẹ̀ gan èmi àtọmọ mi. A máa fi ń sùn sí ìní lálálẹ́. Iṣẹ́ wa fúnlẹ̀ wa. Gbogbo wa la ní iṣẹ́ kan tá fẹ́ ṣe. Kálukú ló ní area of specialization. Kò sẹ́ni tí ability ẹ̀ tó máa useless lórí ìrìn àjò yìí. Ability each and every one of us òun ló wúlò nínú ìrìn àjò yìí. Another thing tí mo tún máa fi finalize out of Nigeria òun ni pé gbogbo wa ni warrior, gbogbo wa collaborator ni wa, gbogbo wa ni hero. Kò sí ẹni kankan tí ó kì í ṣe hero. In as much as to jẹ́ ọmọ káàárọ̀-oòjíire, be your own hero, be your own warrior. Mo ti sọ kí a má fọkàn sí pé Yorùbá nation ní warrior. We are going to be our warrior. Kí gbogbo ẹ̀yin landlord àdúgbò ẹ máa ṣe landlord association meeting, ẹ empower ara yín, ẹ empower àwọn youth yín. Nítorí pé kí ni? Àwọn tó wà lábẹ́kúta wọn ò lè sáré wá sí Òṣogbo. Mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. Ẹ mú ara lẹ̀ bí ẹni pé ó ti dé báyìí ni. Because wọ́n kó ammunition wọlé continuously. Wọ́n kó èrò wá. Àwọn tí wọn kì í ṣaráàlú yín, àwọn tí wọn many of them go lè sọ English láàrin wọn. But we keep on showing them. Ẹ wò wọ́n àwọn kí lélẹ̀. Mo ní ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní gbòòrò. Ẹ jẹ́ á lọ lé. Ilé ti yá. Ẹ jẹ́ ká relé. Ilé ti yá. We need to go back home. Spirituality wa ó ní ipa pàtàkì tó máa kó. A máa ń sọ ìṣẹ̀ṣe làgbà, ìṣẹ̀ṣe làgbà. Àgbà náà wá dà ń bo la gbé àgbà yẹn sí. Ní ìgbà tí wọ́n wá, they've been coming. This is not their first time. Ṣebí ìgbésẹ̀ kan làwọn forefathers wá gbé. Ìgbésẹ̀ yẹn ṣì wà ń bẹ́ẹ̀. Tóró bá bẹ̀rẹ̀ sí ní kéyànmùyànmù ládùúgbò. Kò sẹ́ni tó rájẹ Kuro. Ẹ remember pé the only solution to problem ilẹ̀ káàárọ̀-oòjíire is to get out of Nigeria, to opt out of Nigeria. Ká ṣe kí ni? Ká dúró. Orílẹ̀-èdè wa dẹ̀ máa dúró. Torí pé ìyà yìí ti pọ̀jù fún ọmọ káàárọ̀-oòjíire. Ojoojúmọ́ ni wọ́n kidnap. Kidnapping ò stop. Ojoojúmọ́ ni wọ́n pààyàn. Ìyàn pípa ò stop. Solution ni pé
kí Yorùbá nation kó ṣe kí ni kó stand ó dẹ̀ máa stand láṣẹ Èdùmàrè. Anyway, mo rí yín ná, ẹ ṣé mo dúpẹ́, mo appreciate gbogbo yín. Time is money. Daddy Saheed Oníbùdó, màámi Àríkẹ́ Adé dádé owó, orúkọ àròyìn dádé owó dádé ọlá o. Alájà màámi Dayat Muraina, God bless you. Ojú òní tí ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú ojoojúmọ́, ẹ kú gbogbo ìgbà, abiyamọ gidi ni ojú òwà ní tí Dádì Lékan mo rẹ́yìn náà mo kí yín, bàbá mi ọba Aṣọlọ́lọ́run mo kí ẹ̀yin náà, ẹ ṣé gan ni. Mi ní gbà wá ní àkókò, mo ti gba àkókò, mo ti kọjá time mi. Ẹ má jẹ́ ká gbàgbé pé solution to the problem at hand òun ni ká opt out of Nigeria, ká kúrò nínú bondage, ká kúrò nínú oppression, ká kúrò nínú fear, ká kúrò nínú agony, ká kúrò nínú death, torí ó ti dàbí inú ikú òjijì. Ká kúrò nínú kidnap, always kidnapping, ká kúrò nínú oppression everywhere. Àwọn wo ló bẹ̀rẹ̀? Àwọn the so-called politician iná kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní oppress àwọn masses with their luxury life. Now everybody is into oppression. Ká kúrò nínú stress, ká kúrò nínú frustration. Many youth are frustrated. Mi gbọ́ rí pé ìran Káàárọ̀ Oòjíire wọ́n commit suicide until lately. Mo kàn bẹ̀rẹ̀ sí ní rò ní pé suicide. Báwo ló ṣe rìn? Ká kúrò out of killing, out of stress, out of pains. Mi pe Nàìjíríà lẹ́nujọ́ mẹ́ta yìí nítorí pé tí n bá béèrè pé lágbájá nǹkan tó bá ní òsì lé báyìí, àyà mi máa kó sókè ni pé ìwọ Ọlọ́run bá wa ṣọdé o, máa pè ṣé ó ti dé, ṣé ó ti wọlé. Because of the pains and agony tó wà nínú ìlú yẹn. We need to re-strategize. Ẹ jẹ́ ká máa gbìyànjú, ẹ má jẹ́ ká give up. Ẹ wò, ẹ má jẹ́ kó sú wa. Ẹ jẹ́ ká máa oríṣiríṣi strategy báyìí òun ni ká máa lò. Ó gbọ́ ọ̀nà tó bá gbà òun ni kẹ́ jẹ́ ká máa fún. Ọlọ́run Elédùmarè á fún wa ṣe. Gbogbo gbárùmọ̀lẹ̀ tó tẹ̀lé Káàárọ̀ Oòjíire dó, wọ́n á dìde, wọ́n á ja ìjà yẹn fúnra wọn torí kò kí ń ṣe ìjà wa, ìjà wọn ni. Wọ́n á dẹ̀ jà, Elédùmarè á dẹ̀ fún wọn jà. Ilẹ̀ Yorùbá á dúró. Ẹ ṣé mo dúpẹ́. Bye for now.